tún dé o ẹ pé mo wò lẹ̀ mọ́ rárá wọ̀ wálẹ̀ yìí wá rògbò wọ́n sì wálẹ̀ yìí wá yẹ̀ ẹ̀ náà ẹ̀sà pípé yìí ládá ní wáyé fi rán mi sílẹ̀ ayé àyájọ́ ọjọ́ ìbí ẹni ọjọ́ ayọ̀ yìí ló jẹ́ nínú ayé bí o ọjọ́ ìdùnnú bébí ọjọ́ ire ni òní ọjọ́ ìkọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdún ní ìṣàyájọ́ ọjọ́ tá a bí olúwa Dámilọ́lá Ọládìpúpọ̀ sínú ayé bí aya Yusuf ọjọ́ ìbí rẹ kò mọ ní ọjọ́ ìbí lórúkọ Ọlọ́run ọba ọkọ rẹ lọ́rán mi wá bí o adé orí rẹ ló ní ń bọ̀ sí gbàgede ó ní Àlàmọ̀kẹ́ ó ní dákun wọn bá ń kí ẹnì kejì mi nínú ayé mi ó ní torí òun lòdòdó ẹlẹ́rìn dòdò tí kan dòre mí dòdò mi rè ló kan àyà mi ó lóhùn lọ́lọ́run ọba fi ṣe mí pé aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ mo ní ọmọ gbọ́ bí mo ti wí o ìyá Malik àti Malika ọ̀sìn mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi wọn ló lò mí mọ́ dágọ̀ ọjọ́gọ́jọ́ tó rọ́dún rẹ̀ lóde ọkọ rẹ ní bó ti dára nílé o ìlò tún wuyì láwùjọ àbùkù ọmọ nìkan ọlórúkọ Ọlọ́run ọba arẹwà lóbìnrin mo ní ọmọ gbọ́ bí mo ti wí o àjígbọ́ kọ̀ọ̀kan wọn sì mọ́ gbọ́ dídùn ẹnu mi ọkọ rẹ Ibrahim Yusuf aláṣẹ àti olùdarí Harbour World Interior Design àfíjú interior decorator tó mòye òun ló ní wọn kì í ní wéjewẹjọ ó yá jẹun wá bá wọn délé o olóríire àgọ́ ìwòye níṣẹ́ ilé àwọn bàbá rẹ olúwa Dámilọ́lá àbọ̀ ọmọ pé bí n bá ti rí jẹ̀bú owó ní ìmórí ọmọ olówó joyè méjì pọ̀ ibà lòmíràn ẹ máa rọkàn jẹ ẹ̀yin lọ́mọ adáṣọ bí ẹni jogún ọmọ olówó joyè tán òtòṣì sì jẹ gbèsè ọmọ Àtàbàtúbú àlejò tí ṣonílé dàrúdàrú ọmọ onílé ńlá o ọmọ aníhun tó yìnbó mi Ìjẹ̀bú ọmọ lálọ́rẹ̀ ẹlẹ̀ kò sẹ́ni mégún wọ́gbó bàrà rí balómégún wọ́gbó rẹ̀ mọ́ ọmọ àfíjú Ìjẹ̀bú tí fọkọ rẹ̀ ẹja pè á sì túbọ̀ ọmọ rẹ̀ dolúwo ó lẹ́ni ò bá dùn mọ́ kó wí o ó lẹ́ni ò bá dùn mọ́ kó sọ àbọ̀ ọmọ pé bó bá wù Ìjẹ̀bú àwọn ní rẹ̀ ní wíníwíní o olúwa Dámilọ́lá bó bá wù Ìjẹ̀bú àwọn ní rẹ̀ ní wíníwíní bó bá sì tún wù Ìjẹ̀bú kọ ọ̀fẹ́ ní rẹ̀ tó kù ṣọdún Agẹmọ ọmọ adìyẹ gòròkù òpó lélẹ̀ ara òrókù mẹ́bàrà òrà adìyẹ ẹ̀yin lọ́mọ aládìyẹ ògògò màgà ọmọ Alágẹmọ mẹ́rìndínlógún ni wọ́n pò kí ilé àwọn bàbá yìí ọmọ onígbò mọ́ndé o ọmọ onígbò mọ́wọ́ ọmọ onígbò kan àjòjì wọn ò gbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọ̀ ọgbòrò mẹ́bí yóò dẹ́ ẹni ẹ̀bọra ni iṣu mẹ́fà ní iṣu Ìjẹ̀bú jẹ́ méjì wọ́n tá méjì mẹ́bọ́ ló ṣà tí wọ́n fi méjì tó kù bọ́ bí wọn ò fi bẹ̀ lúkú o wọn á fi balagẹ́ ẹ̀ mọ́ olúwa Dámilọ́lá mo ní ọmọ gbọ́ bí mo ti ń wí o ọmọ bọ́ba gúnwà ọ̀fàgọ́ ìwòye aya Yusuf náà sì mọ́ gbọ́ dídùn ẹnu mi ẹ̀yin lọ́mọ olówó ìṣẹ̀ǹbáyé kówó kúkú ní gbogbo òde kótódó owó ẹrú kótódó owó ọmọ ìran Ìjẹ̀bú nínáwó dọ́là kóyìnbó tó kówó dé òyìnbó kówó dé ìlówó ọ̀hún pọ̀ sí ẹ̀yin lọ́mọ ẹlẹ́yin kúnlé Adéwúrè wọn mọ̀ pé òòṣà òkè jẹ́ ìdàbí onílé yìí o ìní wọ́n fi ń pẹ́ kúkúrú Ìjẹ̀bú owó ni gíga Ìjẹ̀bú owó ni dúdú Ìjẹ̀bú owó ni pupa Ìjẹ̀bú owó ni ọmọdé Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ìlólówó lọ́wọ́ nínú ayé mi Ìjẹ̀bú ńlá ọmọ èrè níwà Ìjẹ̀bú ní ìhọ́ o ẹ̀yin lọ́ máa náwó bẹ́ẹ̀ ní tẹ̀wó aya Yusuf ó tún ti yá o aya Ibrahim Yusuf jẹun wá bá ọdẹlé ọkọ rẹ̀ àbọ̀ ọmọ pé èmi
wọ́n bomi sẹ́mísẹ́mí ní mẹ́kà ẹ̀ fomi odògùn lẹ́gbàtà yìí. àwọn gbọ́ kọ́mọ rẹ̀ sábẹ́ ewé o. bàbá tẹ̀yìn gbọ́n wọ́n kọ́mọ tí wọ́n sábẹ́ olúmọ. àbọ̀ wọn pé kí wọ́n mọ̀ bá abógún lọ ni. ọmọ asẹ́ ti mú mi kíkan kíkan ọmọ rò ti dúnà múnamú. kí n tó dárí wálé o. jẹun fẹsẹ̀ kan yà nílàró. àbọ̀ wọn pè nílé ìyá ọkọ rẹ ni. ògógó ni ọmọ kú lọ́dọ̀ tó sì gbórí wá. ọmọ adìyẹ sùn wọ́n ṣe bí kíkú ló kú. kí wọ́n tó lọ àtàtàn o. kí wọ́n tó lọ àtàtàn adìyẹ dìde ó yàn fada. ìlàrọ̀ ọmọ erin ló ní ìbú ọmọ ẹ̀fọn ló lọ́dàn. àbọ̀ ọmọ pé ọmọ pàkànlàkànlẹ̀ yìí jíjọ àwọn oníforí ilé. ọmọ iná tí jó gèrègèrè lórí omi. olúwa dá mi lọ́lá o. aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ. ìyá Malik ìyá Malika lórúkọ Ọlọ́run ọba. ẹ̀mí rẹ̀ tó ṣọdún èyí ni yóò ṣọ̀pọ̀lọpọ̀ nínú ìlera pípé. nínú owó nínú ohun rere gbogbo. kò wá sí bọ́ ọtí pẹ́ láyé tó. ọmọ ní báyìí sọ ló gbà. ní mọ̀sálẹ̀ ọmọ lórúkọ lọ́rùn.